àti sọ fún ìjọba Nàìjíríà á ìbọn fún kálukú ẹjọ́ kálukú ní ètè ńlẹ̀ fún kálukú lọ́fẹ̀ẹ́ níbi tá a bá dé yìí bí ẹ ṣe ń pa àwọn ọmọ Nàìjíríà bí ẹni pa náà yóò yẹ kó tó gẹ́ lójú tí ẹ̀yin ìjọba Nàìjíríà ojú ọ̀tí yín bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ẹ̀ ń ti kámpù kiri ní òsèlú ojoojúmọ́ ni gbogbo gómìnà ti kámpù ojoojúmọ́ náà làwọn yẹn ti clear lẹ́yìn tẹ̀ jẹ́ gómìnà ẹ̀ ti clear láti inú ẹgbẹ́ kan bọ́ọ̀lù ẹgbẹ́ kan ìlú ń dahoro lọ wọ́n pa títí ìlú run má yẹ ìlú tó ti dahoro ní Kwara State ni. Sunday Igboho àwọn ọmọ rẹ tí wọ́n bú ọ wọ́n ń kí ọ káàbọ̀ sínú òṣèlú ni kọ̀láriwo lọ gbogbo àwọn tí ń pariwo yẹn ìwọ gbójú kó bẹ́ẹ̀ máa wòran wọ́n ń ṣe baptism fún ọnu ìtẹ̀bọmi lédè àwọn ẹlẹ́sìn Christianity wọ́n ń ṣe baptism kọ́ káàbọ̀ sínú òṣèlú nù kò sẹ́ni ó tóbi kọjá akẹ́yẹ̀yẹ́ nínú òṣèlú òòrì ń jẹ́ fojú Tinubu yìí tó ní àárọ̀ yìí bọ́ bá rí àìní ìtẹ́sẹ̀ fún Tinubu ó ní subhanallah òṣèlú àbúrúkú jù. báwọn ọmọ méjèèjì tí wọ́n jábúrò Fẹ́mi mo bá wọn méjèèjì sọ̀rọ̀ mo bùn wọn ní sùúrù tó pọ̀ mo rí pé inú sì ń bí ọ̀kan bọ́ọ̀ náà bá bínú bẹ́ẹ̀ kó ní ó ṣe jọ Sunday Igboho ṣé Sunday náà máa ń gbà bọ̀rọ̀ ni èbí wọn náà ní tí wọn náà bá àbá Tinubu fà àwọn náà fẹ́ kó mọ̀ páwọn náà ń bẹ àwọn ọmọ yóò kì í sọ́dọ̀ àrẹ olóyè Sunday Igboho pé wọ́n mọ̀ra fà wọ́n mọ̀ra àwọn ọmọ ẹni wọn àwọn irinṣẹ́ tó padà níjì lọ́jọ́ iwájú ni pé wọ́n mọ̀ra mọ́ bá wọn jà tọ́ bí ẹ bá bú ẹ̀ fà wọ́n mọ̀ra fún wọn ní nǹkan jẹ́nu wọn ó dùn wọ́n níbi tí wọ́n ti wúlò wàláyé wọ́n níbi wọ́n ti wúlò àbábò sí tọ́wọ́ àbí ọ̀rọ̀ òṣèlú ni pé tó máa ń yà mí lẹ́nu ẹ lọ kọ́ sílẹ̀ níjọ́ tí gbogbo olóṣèlú bá lọ campaign ẹ ní kúrò bẹ́ẹ̀ wọn bá díjì dá ẹnì kankan lọ́nà ládùúgbò bí wọ́n ti lọ campaign àjẹpẹ́ wọn dára wọn mọ̀ àwọn olè jáwọ́ mọ̀ kí ló dé tí wọn yà káàkiri jẹ́ bá lọ campaign number one gbogbo jọ́ọ̀bù gbogbo bá díjì náà kàwọ́ lónìí wọn kàn kó jókòó sáyé àwọn tí ò bá sí campaign tí ò bá sí ìbò níta aráàlú ni wọ́n bá dànù yìí ẹ wá di kámpù kiri ẹsẹ wérewére we don't need your rice we don't need your motorbike we don't need free refrigerator take it to your family but give us 3 things and let us live in peace. ẹ jẹ́ àgbẹ̀ lálàáfíà ṣé dandan ni ìrẹsì tẹ fún atọ́kàn wo ní balẹ̀ jẹ́ ẹ wo bí àwọn bájìtì ti dé ni ẹ wo lẹ́yìn Yorùbá ẹ wo adúrú ìlú tí wọ́n ti wọ ọkàn àwọn èèyàn balẹ̀ mọ́ ẹ̀yìn campaign kiri ọkàn àwọn èèyàn balẹ̀ 2027 ní gbogbo yín lé àti gómìnà àtàrẹ àti mínísítà ó kà ń dààmú ara rẹ kiri ní dẹ́ẹ̀tì ìmọ̀ tí ó gbẹ̀yìn ẹ̀ olórí orí náà lè ṣe fún wa ẹ máa bá a ṣe àlejò wa jìnnà torí Ọlọ́run ẹ máa bá wa comment ẹ máa bá wa like láàánú òfin mọ̀ pé gbogbo ariwo tá n pa yà pariwo dànù lásán ẹ wá follow page wa yìí wìtìwìtì àfọlọ́mbẹ̀yìn ẹ bá wa follow ẹ̀ tààrà àwọn tí wọ́n ṣe Yorùbá wọ́n follow page wa ká tó wá sọ àwọn àtàlù èdè wa láti fi jíṣẹ́ Ọlọ́run ẹ follow page wa ẹ subscribe sí YouTube wa àdúrà yóò sì gbà kalẹ̀ abẹ́rẹ́ nǹkan ni Amẹ́ríkà ló wọ́n gbàjọba Ìránù láàrin ọjọ́ mẹ́ta pé ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan dóṣù oṣù kejì tó ń pé lọ lórí ẹni tí wọ́n fojú ti pé ìṣẹ́jú rẹ̀ lọ́la wọn fún un kúrò mẹ́ ọ̀dọ̀ nìkan lọ́ba alágbára láyé gbogbo alágbára ayé ẹlẹ́kẹ́kọ̀ọ́ lára Amẹ́ríkà ó ti lè mọ ẹrẹ́ ẹgbẹ̀rún èèyàn jẹ kó o máa gbomijé lójú àwọn èèyàn ọ̀rẹ́ òmìnira jẹ giant ọ̀ṣẹ́gun ọ̀rẹ́ akúrú yẹjọ jẹ ọ̀ṣẹ́gun ó lè jẹ́ pé ẹ̀dá tí ò tó ẹ̀fọn ìwà rẹ jẹ ènìyàn tó bá súnmọ́ kìnìún afẹ́jẹ̀wẹ̀ àmọ́ ẹ̀fọn lásán ẹ̀fọn bó ṣe kéré mọ yẹn òun asúnmọ́ kìnìún atọwọ́ bọ kìnìún lójú agbomijé lójú ẹ̀ èsìsì agbomijé lójú kìnìún gbogbo alágbára ayé ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹ̀kọ́ pọ̀ nínú ogun Ìránù fún ìjọba Nàìjíríà tí a bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀mọ kìíní kan dájú ayé tá ń bẹ́ẹ̀ yìí torí Ọlọ́run tí ń tán lọ́wọ́ ayé o kó ká ní kó jira ní o lọ pìpì ara rẹ fógun lọ́wọ́ àjà láyé bọ́ọ̀ bá lò ní jagun àmọ́ tí ògbógun wa ká ọmọ lè bẹ̀ àfi tó o bá fẹ́ jẹ́ nǹkan lóko tó o bá ti mọ̀ pé o fẹ́ jẹ́ nǹkan láyé lọ pìpì àfọ̀gbọ̀n ayé pìpì àfún tí ó ṣẹlẹ̀ nígbà tó plan ẹ̀ ọ̀rẹ́ lè dọ̀tá ọ̀tá lè dọ̀rẹ́ méjì lọ̀rẹ́ ọ̀rẹ́ òdodo ń bẹ ọ̀rẹ́ tó dàbí ọ̀tá ń bẹ o ọ̀tá òrìjínà ń bẹ ọ̀tá tí o mọ̀ sí bí ọ̀rẹ́ ń bẹ o tó o bá ti dá mẹ́rẹ̀ẹ̀rin mọ̀ o ti ṣe pẹ́tọ́ fẹ́ jẹ́ nǹkan láyé ènìyàn náà ni ó máa jẹ́ pọ́blẹ́mù fúnra wọn màláíkà ò ní jẹ́ pọ́blẹ́mù fún wa o ìwọ̀n bá làjẹ́ ló jẹ́ pọ́blẹ́mù fún ènìyàn mọ́ ìwọ̀n bá lẹ́nu kó jẹ́ pọ́blẹ́mù fún ènìyàn mọ́ ènìyàn ẹ̀dá ẹgbẹ́ náà ni ó máa jẹ́ pọ́blẹ́mù ejò wa lè san ẹni tó bá súnmọ́ ejò kì í bá ìjẹni tó bá jìnà sí kéjò tó lè bá ìjẹ̀dá ó súnmọ́ ni o ẹni ejò bá súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ ní rí báyìí Yorùbá ní ẹ̀bí tí ó pa èèrà ara lé ẹni níṣe ni ọ̀tá tí ń bẹ níta ó kéré ọ̀tá tí ń lé ló burú jù méjèèjì ló sí Ọlọ́run Ànábì dá mọ̀ Ànábì dá ọ̀tá òrìjínà mọ̀ ọ̀dá ọ̀tá fèkì mọ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà bá ti yanjú tipẹ́ ọ̀dá ọ̀tá fèkì mọ̀ yàtọ̀ sọ́tá òrìjínà ọ̀tá Ọlọ́run àtọ̀tá tí yín náà kẹfì dẹ́rù bà wọ́n láyé jọ̀hún láyé òde òní ogun kan ni wọ́n fi da ogun tó bá mọ̀ pé kọ́ńtì tó bá mọ̀ pé wọ́n jagun ayé yóò lọ pìpì ara ẹ̀ bóun fẹ́ gbára òun sílẹ̀ defense attacking is the best form of defense tọ́rọ̀ bá dọ̀rọ̀ bọ́ọ̀lù bọ́ọ̀ bá máa attack àwọn opponent wọn ní pẹ́ gò lọ́dọ̀ rẹ̀ bọ́ọ̀lù kan ayé ṣe jẹ́ lọ pìpì à mísáìlì ni wọ́n fi jagun ayé nísìn pọ́ǹpù ni wọ́n fi jagun ayé nísìn Amẹ́ríkà arúgbó nìkan lòun lágbára ẹ wo bí ọ̀rọ̀ lọ sálágbára ti dọ̀lẹ́ báyìí ìlérí ọjọ́ mẹ́ta ó ti lé lóṣù kan báyìí wọ́n làwọn yọ olórí wọn àrùn lórí yọ báwọn ṣe ń gbé tí wọ́n wá làwọn náà create problem fún wọn ẹni tó lùsì jù nínú ogun chẹ́ńjà lọ yìí ìlú ọ̀gá trumpet ni òun ló lùsì jù nínú ogun chẹ́ńjà lọ ẹ wá dúró aeroplane wọn tí wọ́n ti jábọ̀ tẹ́nìkan jáwé ẹ̀bọ níláyé ẹ wá dúró àwọn iléeṣẹ́ wọn tí wọ́n ti súnná tẹ́nìkan ò ṣerú ẹ̀ níláyé ẹ wá dúró àwọn tí wọ́n protest lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà mo tún gbọ́ pé kàtó ṣẹlẹ̀ lọ́wọ́ China tí wọ́n protest
gbogbo ẹ̀ lórí àtẹ̀wò ẹ̀yọ̀ kan ní tó burú fún ìyàn nínú ayé ni kó máa gbé ọ̀tá tí kì í sọ̀tá àti ẹrù gbogbo kìnìún kan lórí kọ́mẹ́ntì lórí íńtánẹ́ẹ̀tì ó kọ́ mi ní ẹ̀kọ́ gan èmi gan rẹ́kọ̀ọ́kọ́ níbẹ̀ arákùnrin kan ní gbogbo ẹrù táwọn yìí tóbi wọ́n wá kọ́ síbi ẹrù yẹn wípé ẹrù gbogbo ayé ẹrù ẹlẹ́rù ló sí mẹ́rí ó wá fa kékeré kan lọ́wọ́ arákùnrin kan wá pàdé ẹ̀ lọ́nà wá ní ọrùn ń wọ̀ báyìí ọrùn ń wọ̀ mi bá mi gbé ó lé mi bá yẹn gbẹ́rù ẹlẹ́rù tí ọkàn mi ètò gbé sórí ìyá ọ̀pá ọ̀ olódàjẹ́ bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ló wá sọ̀kalẹ̀ n kò sọ̀kalẹ̀ tán onísọ̀rùn rẹ̀ náà ó lọ sí àlàáfíà báyìí èyí tó gbé dání tó fi ká gbé ìta lóde ó lẹ́rù tó ń gangan ni ẹrù tiẹ̀ gangan ló fi fa ẹrù ẹlẹ́rù lọ́wọ́ afẹ́ pa ọ báyìí ó mọ̀ bẹ́rù ẹlẹ́rù yìí máa pa yẹn ọjà bẹ́rù ẹlẹ́rù lẹ̀ wá gbé tiẹ̀ gangan sórí ọba gbé sórí kò tiẹ̀ fọwọ́ mu níbi tó fi yẹ ni oníṣòwò mọ̀ pọ̀ ń gbé nǹkan oníwọ̀ mọ̀ pọ̀ ń gbé nǹkan ó wá bẹ̀rẹ̀ wọ́n lẹ́rù ẹlẹ́rù tó ń wá gbé lẹ̀ kó ní gbé ilẹ̀ ẹlẹ́rù ọ̀yẹ̀dú ẹrù ẹ̀ ó ká kó ọ̀yẹ̀dú ọ̀rọ̀ ayé ẹ̀ ní ti ń pa Amẹ́ríkà kú lọ́nà ẹrù ẹlẹ́rù lọ́ fẹ́ pa wọn ọ̀tá ọlọ́ta ní tó burú jù nínú ọ̀tá lọ́tá tí kì í sọ̀tá ẹ̀kọ́ wà máa yà pé wọ́n ọ̀tá ó ti dọ̀tá tiẹ̀ náà ni ọ̀tá ọ̀rẹ́ rẹ bí ó bá tiẹ̀ jẹ́ ọ̀tá ẹ̀ yóò ní tọ́ba dé gbogbo ẹni tí bá wa ìwé ẹlẹ́rù máa ń irú wọn padà yẹ̀yẹ́ kàn ní ọ̀tá tó burú jù láyé lọ́tá tí bẹ́lẹ́bẹ́ rẹ àwọn ọ̀tá tí bẹ níta ọ̀tá wẹ̀rẹ̀ ni wọn ọ̀tá tí bẹ́lẹ́bẹ́ rẹ gangan lọ́tá identify ọ̀tá original lọ́tá ọ̀tá fake mọ̀ ìlànà dára ẹ̀ mọ̀ ó máa àwọn ọ̀tá original wọ́n dẹ̀ mọ̀ ọ̀tá fake ọ̀nà pọ́tà original tó ní ní Israel ó mà wípé Amẹ́ríkà kì í sọ̀tà òun àmọ́ yóò gbèjà ọ̀rẹ́ yóò fi sọ́dọ̀ ta òun tó bá jẹ́ pé ìránù dúró lórí ìnáwó ni mo mi nùnà ìhùwà lèmi fún máa ń pariwo pé ọ̀tí ìgbà tó bá tó mọ politics of religion ìgbà ẹni wò tó ní mú ẹ̀sìn ìgbà ẹni wò tó ní mú ẹ lọ́dẹ̀ ó dá politics of religion mọ̀ gbogbo ẹni tá ẹ wọlé sórí internet ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kí lecture yóò rìn fún 45 minutes láti ṣe lecture ẹ wá bá mi follow page ẹ bá mi follow YouTube wa ọmọ ìyàwó làjọ ṣe eré kílẹ̀ yẹn ṣe tí ẹjọ́ tu yàrá wọn dànù òpèrà rẹ ọmọ ìyá wa ni wọn nísìnyí pa ọmọ ìyá tiẹ̀ tẹ́jọ́ jẹ́ ẹ̀nà kan ọmọ ìyá kan náà ní Islam nísìnyí pa ìran Yorùbá ọmọ ìyá kan náà ni wọn ní Christianity ìran Yorùbá ló wọn pa ọmọ ìyá kan náà ni wọn ní sẹsẹ ìran tí wọn bì lọ́ọ̀kì ló fẹ́ parun bó o bá tẹ̀lé wọ ọmọ ìyá yẹn adẹ́kọ̀ọ́ ní onítọ̀wọ́ pé ìran ò tẹ̀lé rù jọ ọmọ ìyá yẹn ló jẹ́ kó fi ìlú rẹ̀ o kí ìran wa wò wípé àárín ilẹ̀ mùsùlùmí mo wà àárín ilẹ̀ lárúbáwá mo wà ọmọ ìyá jọ ni wa ṣé Saudi Arabia ọmọ wa wò mìíràn ni ṣé Bahrain ọmọ wa wò mìíràn ni ṣé Qatar ọmọ wa wò mìíràn ni ó dá gbogbo wọn mọ̀ ó mọ̀ pé ìjọmọ ìyá òun àti ìlú òun làwọn ẹjọ́ jọmọ ìyá torí lọ́dọ̀ Saudi Arabia náà tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọmọ ìyá Islam ó ní lẹ́gùn tẹ́ ẹ ti sọ tọ́lọ̀ bá dọ̀rọ̀ lu wọn wọ́n gbé yẹn sẹ́gbẹ́ kan wọ́n kọ́kọ́ fèsì ọ̀rọ̀ lu wọn náà nígbà ọ̀rọ̀ lu wọn bá yanjú tán ẹ ṣẹ̀ṣẹ̀ wájọ jókòó yanjú pọ̀ ọmọ ìyá ìsìn wa àmọ́ lọ́dọ̀ tiwa bí ìlú yẹn bá lè bàjẹ́ ó bàjẹ́ ọmọ ìyá ìsìn làkọ́kọ́ lóòótọ́ ni òun làkọ́kọ́ àmọ́ ọmọ ìyá ìsìn tó bá fẹ́ mọ bàlú ẹ jẹ́ Kírísítẹ́nì ìlú rẹ nínú ẹni ọlọ́jọ́ dá sí mi ẹlẹ́bọ̀ ìlú rẹ ọlọ́jọ́ dá iṣojú kan náà kí ló dé tó fẹ́ pa kí ló dé tó fẹ́ fara ní kí ló dé tó dúró lórí ayé Kùránì tó sọ yìí pé ẹ má bá wọn jà tí wọn bá bá ń jà kí ló dé tó fẹ́ lógun sílẹ̀ ìránù fọgbọ́n jagun ayé ìránù prepare fún ọgọ́rùn ọdún wọ́n ní 45 years làwọn ti ń prepare fún yìí bọ̀ tó ráàmù ti mọ̀ yìí kókó ó dé ìjọ kan ǹjẹ́ wọ́n dá ọ̀tá original tẹ́ padà dọ̀tà dọ́là mọ́ àìjọ́ta mọ̀ níjẹ́ kó fi ọ̀rẹ́ níjẹ́ kó fọ̀tà sọ̀rẹ́ ọ̀tá kì í dà ní ọ̀jọ́ra ìrònú ní ọ̀jọ́ra níjọ́ àdánwòdé ó tò lẹ́yìn rẹ̀ ìwọ́n náà wà lórọ́ rẹ̀ tí a bá ń bá òmùgbẹ́ nìyẹn náà wà lórúkọ ọ̀tá tó ti mọ̀ bẹ́ẹ̀ padà já ìrònú yín ọ̀pápọ̀ nítorí gbé dání kò lè gbà tí èkú ìwọ náà lè gbà tọwọ́ ẹ̀ kí ló sọ ẹ́ dọ̀tá ẹ̀ kí ló sọ ẹ́ dọ̀rẹ́ kí ni ẹjọ́ dàpọ̀ ẹ̀kọ́ pọ̀ lárugbo ìlànà kan ìlànà wa lọ mú ọ̀rẹ́ ta ẹni tó jẹ́ ọ̀tá ẹ̀ ní lọ́dọ̀ ọ́fíìsì ọ̀rẹ́ tí ṣe Russia wọ́n wá pa nǹkan ogun jọ nítorí wọn ìlànà lọ́wọ́ jù òní spiriti mataya ẹni ọba ti kú ó kúkú ìṣẹ́yìn ni bẹ́ẹ̀ nìkan bá kú káwọn yòókù ó kọ̀ntínú níjọ́ tí Israel ti ń jagun wọn bá lù kan jagun yìí wọn lọ́wọ́ tó bá yìí wọ́n stọ́dì ìlànà stọ́dì àwọn ọ̀tá tó ní ó mọ̀ yí pé ọ̀nà tí wọ́n gbà jagun òun ní wípé tí wọ́n bá ti lè mú olórí ìlú yẹn kò ní sẹ́ni tí ó sọ sí ìdí ẹ̀ lójú ẹsẹ̀ wọ́n gbà ní ìlànà wá decentralize military rẹ̀ débi pé gbogbo state yẹ ìlú ní headquarter military tí wọ́n lọ́tọ̀ wọ́n nídìí àti gbàsẹ́ látọ̀kẹ́ gbogbo bá ti dé ó kàn kó ọ̀nà jagun lọ́bí ọba ti rí yẹn nídìí àṣẹ ìlànà tó wá yan olórí méje bí number 1 bá kú number 2 tí ọbọ bẹ́ẹ̀ kì í ṣe pé yóò dìjà bí 2 bá kú 3 ọbọ bẹ́ẹ̀ àwọn méjèèjì yẹn wà gbọ́dọ̀ sí lójú kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n máa gbé ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú wọn mítìnì tí ó bá pa wọn pọ̀ méjèèjì ò ní jọba lójú kan náà láti jọ wọn ti bẹ̀rẹ̀ ẹ wo pílánù tó le ẹ wo ọpọlọ tó bá ẹsẹ̀ mú ìwọ data original náà ní jẹ́ kó wọn sọ́fà láyé. ìyàtọ̀ ń bẹ láàrin kí ìlú kan win ní ogun you can win the battle and not win the war and at times you win the war without winning the battle there is a difference between winning the war and winning the battle ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ẹni tó win ní bátù lẹni tó jẹ́ pé orí ogun yẹn gbé kalẹ̀ ó lọ ogun ó dẹ̀ padà dé ẹni ó win ní bátù àmì ẹni tó win ní wọ́ọ̀ lẹni tó jẹ́ pé ìdí tó ti torí ẹ̀ jagun ó àchífù góòlù ẹ̀ ó àchífù éèmù ẹ̀ ẹni yẹn ló win ní wọ́ọ̀ ó possible kí Amẹ́ríkà win ní bátù kọ́ mọ́ win ní wọ́ọ̀ ó wá possible kí Iran win ní wọ́ọ̀ kọ́ mọ́ win ní bátù mo jọ pé yàwọ́ ni ẹnìkan ò lè kó méjèèjì lọ ní ti ń jẹ́ ọkùnrin nìyẹn láyé kí ni wọ́n ti jẹ́ tẹ́ ń dẹ́rù bá aládùúgbò rẹ tó ń gbọ́n kiri ó prepare ara ẹni ọ̀dọ́ támọ̀ ni
ìlàbàdórí ọ̀rọ̀ Nàìjíríà a ti sọ fún ìjọba Nàìjíríà ẹ á ìbọn fún kálukú ẹjọ́ kálukú ní ètè ńlẹ̀ ẹ fún kálukú lọ́fẹ̀ẹ́ níbi tá a bá dé yìí bí ẹ ṣe ń pa àwọn ọmọ Nàìjíríà bí ẹni pa náà yóò yẹ kó tó gẹ́ ẹ lójú tí ẹ̀yin ìjọba Nàìjíríà ojú ọ̀tí yín ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ẹ ń ti kámpù kiri ní òsè ojoojúmọ́ ni gbogbo gómìnà ti kámpù ojoojúmọ́ dára làwọn yẹn ti clear lẹ́yìn tẹ́ jẹ́ gómìnà ẹ ti clear láti inú ẹgbẹ́ kan bọ́ọ̀nù ẹgbẹ́ kan ìlú ń dahoro lọ wọ́n pa títí ìlú run ẹ má yẹ ìlú tó ti dahoro ní Kwara State ni sáwọn ọlọ́pàá àwọn olóṣèlú Kwara ló dé jáde bá ń fẹ́ dìbò bóò ni wọ́n ṣe campaign àmọ́ sí tọ́wọ́ àbí ọ̀rọ̀ òṣèlú ni pé tó máa ń yà mí lẹ́nu ẹ lọ kọ́ sílẹ̀ níjọ́ tí gbogbo olóṣèlú bá lọ campaign ẹ ní kúrò bí àwọn bá dìtì já ẹnì kankan náà ládùúgbò bí wọ́n ti lọ campaign àjẹpẹ́ wọn dára wọn mọ̀ àwọn olè dáwọ́ mọ̀ kí ló dé tí wọ́n yà káàkiri ní ẹ bá lọ campaign number one gbogbo jọ́ọ̀bù gbogbo bá dìtì náà kàwọ́ lónìí wọn kà ní kó jókòó sáyé àmọ́ tí ò bá sí campaign tí ò bá sí ìbò níta aráàlú ni wọ́n bá dànù yìí ẹ wá di káàpù kiri ẹ ṣe wérewére ẹ dákun gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà bá a bá sọ ní kọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ aṣọ fọlọ́ tó dáwà kọ́ dájọ́ ẹ má wulẹ̀ pé ìrẹsì ìyá ẹ má gbé kiri lérò yìí kọ́mọ Nàìjíríà sọ wípé I need ìrẹsì we don't need your rice we don't need your motorbike we don't need free refrigerator take it to your family but give us 3 things and let us live in peace ẹ jẹ́ àgbẹ̀ lálàáfíà ṣé dandan ni ìrẹsì tẹ fún wa tọ́kàn wò ní balẹ̀ jẹ́ ẹ wo bí àwọn bájìtì ti dé ni ẹ wo ní Yorùbá ẹ wo adúrú ìlú tí wọ́n ti wọ ọkàn àwọn èèyàn balẹ̀ mọ́ ẹ̀yin campaign kiri ọkàn àwọn èèyàn balẹ̀ 2027 ní gbogbo yín lé àti gómìnà àtàrẹ àti mínísítà ó kàn ń dààmú ara rẹ̀ kiri ní nígbà tí ìmọ̀ tí ó gbẹ̀yìn ẹ̀ people been killed like animals they are slaughtering our people around there ọ̀pọ̀ ọdún ló ti dahoro please keep your rights to yourself don't give us rights we don't need your motorbike we don't need anything just give us 3 things first is security let live in peace live and let live don't suffocate us ogun yìí tó gẹ́ bí ọba ṣe é ṣe ẹja Amẹ́ríkà kó wá yanjú ogun Amẹ́ríkà ń bọ̀ wá kó dúkìá wa ẹjẹ́ wọ́n kó ètò wọn bá kó bẹ̀ ètò ọba sẹ́kù wá fífọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀yin campaign kiri ọmọ Nàìjíríà bẹ lórí ìdààmú àwọn èèyàn fi lu wọn sílẹ̀ ẹlòmíì gbàgbé òkú ẹ̀ mórí kan tó ṣẹlẹ̀ bóyá Zaria bíbí kan wọ́n sì pa ọmọ mẹ́rin tẹ́nì kan bí lọ́jọ́ kan ọmọ mẹ́rin tó bí ìyá àwọn ọmọ yẹn débẹ̀ ó yóò kó àwọn ọmọ ẹ̀wọ̀n náà tẹ̀lé wọn ọkọ̀ wọn náà débẹ̀ òun náà yóò kó ìyàwó rọ́pò àwọn ọmọ ẹ̀wọ̀n náà tẹ̀lé ẹ sì tún láyẹ̀ tún ṣe campaign ní gbogbo olúùlú ẹ níbẹ̀ wọ lọ́ni ojú ọ̀tí yìí ni ẹ gbàgbé pàdé ọlọ́ni ìbá dá akẹ́ mọ́kù ìbá dá akẹ́ kówó lọ́rùn ìbá dá akọ́jẹ́ bẹ́ẹ̀ ní kú olórí ipò yẹn bẹ́ẹ̀ bá tiẹ̀ délẹ̀ nítorí yẹ kẹ́ ẹ mójútó àní ẹ má ṣe campaign àní ẹ má dìbò àmọ́ ẹ fi aráàlú lọ́kàn balẹ̀ the first thing we need from you is security give us adequate security and that's the essence of having a government níta níjọba sí nìyẹn kí ló dé táwọn ọ̀daràn fẹ́ gbàjọba àkọ́kọ́ níta need ẹ fún wa ní security ẹjọ́ kọkàn wá balẹ̀ a need ìrẹsì yín a need generator aráàlú ò need ẹ fún wa ní security ẹlẹ́ẹ̀kejì níta need we need justice let there be justice fairness and equity ẹ jẹ́ kí ètò ìdájọ́ wa ẹ jẹ́ kó ṣe gbọ́kànlé kó lè gbọ́kànlé tó dájọ́ wa kó má jẹ́ pé alágbára ni ó jàre bọ̀ kóòtù ọmọ ọ̀lẹ ni ó máa wá sunkún aláàlọ́ ọmọ ẹ̀dẹ́lẹ́kún ẹlẹ́bí ọmọ rẹ̀ nìbọ̀ kóòtù nígbà bá àjọ́nù kóòtù èmi ọmọ kéèsì tí wọ́n ṣe kí àjọ́nù òní èfòdìdì ọdún mẹ́ta àjọ́nù nígbà bá yá ní oṣù aláàrẹ yóò ní ẹ̀yà àtọ́lọ́run ẹ máa yanjú ẹ̀ kò sí justice ní gbogbo ilé ìdájọ́ wa kò sí justice lọ́dọ̀ àwọn agbófinró wa kò sí justice lọ́dọ̀ àwọn tẹ̀ ń gbé uniform sọ́run àti láàtúnṣe 2027 ẹ̀ ṣe mójútó lè ná ọjọ́ tó wà nílẹ̀ yìí ẹ̀ lè yanjú nǹkan wọ̀nyí kó tó di kọ́tà dìbò tó bá tiẹ̀ jẹ́ pọ̀wọ́ yẹn lè rí ṣe ẹ̀ nídìí àti pé láìsí fẹ́ ní kankan ẹ̀ nídìí àti pé mọ́tò ẹ̀ nídìí àti pé motorbike ẹ̀ nídìí àti pé refrigerator aráàlú ọ̀jáde wọn dìbò fún yín ẹ ti sí àwọn nǹkan kan tó wúyàn lórí ẹ wọ̀ ọ̀nà tí wọ́n là látìkú tọ́lọ jáná Kalaba ọ̀nà tó wúyàn lórí ni o eléyìí tí ń ṣe bọ̀ láti Àbújá tó máa gba náà Kogi kọjá wá sẹ́kù ọ̀nà tó wúyàn lórí ni iṣẹ́ tó dáa ni ẹ ti sí àwọn nǹkan kan tó dáa àwọn gbogbo ntẹ́sẹ̀ tó dáa yìí kò lè nítumọ̀ àfi ká ní security kò lè nítumọ̀ àfi kí justice ọwà kẹ́ni tó bá pààyàn kọ́ mọ̀ ní pé wọ́n pa náà sí kò sọ́gbọ́n tó ń rí dá sí kẹ́ka ó sùn lóòtẹ́ẹ̀lì kọ́kànlẹ̀ ọ̀balẹ̀ pé wọn ò bí ẹnìkan náà kọ́ pa wọn yìí ẹ̀rìn ènìyàn wá ní ìtumọ̀ mọ́ àṣeláyé john ní kidnapping níyì tí wọ́n kidnap ẹyọ èèyàn méjì tí gbogbo olóòmà pariwo tí wọ́n bá kidnap odidi 100 èèyàn nílùú kan sí wọn lè ké máa ń torí pé lẹ́gbẹ̀ẹ́ wọn ti kidnap 100 mẹ́ta tí wọ́n ti rí tiwọn àwọn tó máa dúpẹ́ ní pé tàbí tó 300 a sì là ń sáyé ẹ fẹ́ sáyé ṣe jù nìyẹn ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹ̀sì máa ṣe lọ ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹ̀sì máa ṣe lọ. ẹ̀nà bísí lórí nǹkan tó jẹ́ pé majority yẹn ò lè bọ́ lè bọ́ rẹ̀ failure ni majority ó bá bọ̀ àti wọ́n ènìyàn kò sure of anybody àti wọlé èbò kò sure of anybody àmọ́ ikú sure ìdájọ́ níwájú Ọlọ́run sure àtúbọ̀tán sure gbogbo ẹ̀ ni ló lẹ́san gbogbo ẹ̀ lápadà gbábọ̀ bẹ́ẹ̀ ṣe dà ọ̀la ọ̀sán bẹ́ẹ̀ ò ṣe dà ọ̀la ọ̀sán lóòótọ́rò tí ewúrẹ́ ẹyọ kan tẹ́bí bá pa ewúrẹ́ kan kú ní etí odò Euphrates tó jẹ́ báńdìrì ìlú mi bó ṣe jìnnà tó yẹn
mò ń rò mọ́ gbà pé èmi lọ́dọ̀ wo bi léèrè pé kí ló ń wò tẹ́bi fi pa ewúrẹ́ kú ewúrẹ́ lásán nìyẹn tẹ́bi pa mélòó wá léèyàn tẹ́mi rẹ ti sọnù ní stéètì òkàlùkù yín mélòó léèyàn tí wọ́n ti pa dànù lórílẹ̀‐èdè yìí mélòó léèyàn tí wọ́n ti fi rúbọ mélòó léèyàn tí wọ́n ti pa lórúkọ ẹ̀sìn gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ àwọn ẹlẹ́sìn jáde òkàlùkù rẹ jú wọn kò sí ìdájọ́ kódà èyí tó ṣẹlẹ̀ lóṣogbo tí àwọn pásítọ̀ kan tí wọ́n lọ ká àwọn olómi àbí kí náà ń pè wọ́n àwọn ọlọ́sùn tí wọ́n lọ sí di Ọ̀ṣun kí ni ìjọba ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ Islam kí ni ìjọba ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ ẹ̀sẹ̀ṣe kí ni ìjọba ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n fi Christianity ṣẹ̀sìn kí ni ìjọba ṣe lórí ẹ̀ ó wá dàbí ẹni pé kò sófin mọ́ nílùú ó ti jọ́ tí ìjọba bá tó fight the spirit of radical ideology nílùú yìí ká tó ní sinmi ẹja bẹ̀rù Ọlọ́run ìjọba ká ní kẹ́ fún wa àkọ́kọ́ ẹ jẹ́ ká ní justice ẹ jẹ́ kí security wà ìkejì ẹ jẹ́ kí justice wà ìkẹta bẹ́ẹ̀ bá lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta ìkẹta tó kúrò ní first term ẹni ẹ lè má ha kankan tó ká ní kó sì dìbò fún ìkẹta ẹ jẹ́ kí electricity wà ẹ jẹ́ àníná ọ̀pọ̀ èèyàn tí ò ní sẹ́ lọ́wọ́ electricity ni ó ṣe eléyìí tí mo wí kì í ṣe pé mo fi ń bá minister of power bí èmi ò rí minister of power minister of ẹ̀jẹ̀ bọ́lá kí lè bá débi IBDC kankan tẹ́ sọ ẹnìkan bá yín pè kẹ́ ẹ̀ dá padà sí NEPA bóyá orúkọ nǹkan ní ronú tẹ́ ìgbé kalẹ̀ ní òjò wúlò ẹ̀ kò fẹ́ kí lọ́ọ́ bó kú fẹ́ kàn ẹ̀ dá padà sí NEPA kájẹ̀ mọ́ rí náà lòbí táyé dán tó jẹ́ pé tójò bá rọ̀ yín náà ò ní kú níjẹ́ ti sọ di IBD níjọ́ náà ni wàhálà ti dé èmi ò rí mínísítà tó dípò yẹn mú tó láṣeyọrí kó bẹ́ẹ̀ o láti jọ Nàìjíríà ti bẹ ẹ dárúkọ mínísítà tó ṣàṣeyọrí tàbí láti jọ Nàìjíríà ti dojú ẹ wá dárúkọ ẹ Báyọ̀ Adélábù kò ṣe bí Báyọ̀ Adélábù ọ̀jẹ̀ bí ó náà gbìyànjú tiẹ̀ ní bàbá Bọ́lá Ìgè tó gbọ́ jùlọ nínú tó gbọ́n lẹ́yìn kí ló bá bọ̀ bẹ́ẹ̀ ebi ti ṣe lọ́ọ̀fì tó náà ti mú àwọn tí wọ́n frustrate ti pọ̀ àwọn tí wọ́n sabotage ti pọ̀ jù bó o la ṣe fẹ́ ní iná kíjọba eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ mínísítà lọ́ọ́ mójútó lọ́rọ̀ mínísítà ìwọ̀nba ni mínísítà lè ṣe mọ ìjọba gangan ni kó sẹ́sọ̀ kòtò wọ̀ kíjọba declare state of emergency lórí ọ̀rọ̀ electricity ẹ jẹ́ ká níná ká lè bá nífọ̀kànbalẹ̀ ẹ yẹ kó Báyọ̀ Adélábù ìwọ̀nba ni tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé yẹ́kọ́ náà ti resign torí wọ́n fẹ́ dìbò tipẹ́tipẹ́ ó bá ti resign ní àbùkù yóò ní ká mọ́ bẹ́ẹ̀ ìwọ̀nba ní táwọn pẹ́pẹ́ ìjà ẹ̀yìn mọ́ ọmọlúwàbí lòun náà gbogbo àwọn tí wọ́n jọ fẹ́ jù lọ́yọ̀ state èèyàn mi ní gbogbo wọn àmọ́ bẹ́ẹ̀ bá mú àwọn gómìnà nílẹ̀ Yorùbá ẹ lọ ronú bó lẹ́sìn máa change ẹ̀ gbogbo òlú tí Christian bá ti lọ lọ ẹ jẹ́ kí mùsùlùmí ó lò ó tó kẹ́ bí mùsùlùmí náà bá lò díẹ̀ ẹgbẹ́ fún Christian náà káwọn náà ó lò díẹ̀ ẹ má jẹ́ pàwọn kan ní ó máa lò lọ. àlùfáà nílẹ̀ Yorùbá ibo la fẹ́ gbé yìí ká ibo la fẹ́ gbé yìí dé bẹ́ẹ̀ náà bá bàjẹ́ wọn fi ọ̀tún ṣe bí wọ́n bá bàjẹ́ wọn fi ọ̀tún ṣe níjọ́ Ọ̀yọ́ bá bàjẹ́ kí ni wọ́n fẹ́ fi tún ṣe. ìjà lọ́tún lósì ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn ìjà lọ́tún lósì ọlọ́mọdé oúnjẹ fẹ́yìn lẹ́nu Islam sílẹ̀ fún yàjẹ́ tó rẹ́nu wá òkú. àwọn kan ní wọ́n jẹ́ tí wọ́n pín gbogbo wa yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn tí wọ́n pín ayẹ́lẹ́yẹ́lẹ́ àwọn náà ní bẹ lábẹ́ àwọn ìjà máa fa àtẹ̀jà ẹ lọ wá díẹ̀ kò sẹ́ni omi lábẹ́ ìjà wọn náà ẹni tí ó bá parí ìjà yìí kì í ṣe pé ìjà yìí ò lè parí àmọ́ tí wọ́n bá parí ìjà yìí nǹkan mẹ́ta ó ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ó ṣẹlẹ̀ ńbẹ̀ àkọ́kọ́ lẹni tó láyà òdodo yóò wà níbẹ̀ ìjà mẹ́ta kan bẹ kì í ṣe parí o àkọ́kọ́ ni pé ẹni tó ṣẹ̀ tí ò bá gbà pé òun ṣẹ̀ ìjà lè má parí o ẹni tí wọ́n ṣẹ̀ tí ò bá rẹ̀ jìnnà àti ṣàforíjì ìjà lè má parí ẹni tí ó dájọ́ tí ò bá láhàn òdodo ìjà lè má parí mẹ́tẹ̀ẹ̀ta lè gbọ́dọ̀ pé tí mẹ́tẹ̀ẹ̀ta bá wá pé yóò wá jẹ́ ìdájọ́ méjì ìdájọ́ àkọ́kọ́ ni pé ṣéwọ náà lè gbàgbọ́ ẹ̀ náà bá fi wẹ́ẹ̀lù ẹ̀ kó gba ìdájọ́ àkọ́kọ́ nìyẹn o ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé sọ̀fẹ́ dọ́lọ́ ni méjèèjì ó gbọ́dọ̀ wáyé lórí àwọn òdodo ẹjẹ́ lẹ́bi ó lẹ̀bi ẹ lè fẹ́ parí ìjà kẹwàá sọ pé àfẹn gbogbo yín ẹja gbà fọlọ́ ọlọ́run Kùránì ti sọ yín pé ká má bara wájà la wà ní sòdodo ẹ sọ òdodo lọ́nà tí ò ní gbà fún nǹkan lójú ni ẹ sọ òdodo lọ síbi pẹ́sẹ́ wọn náà lè gbàlú ẹ̀ ìwọ tó ń tò lẹ́yìn ẹnìkan sẹ́ kábẹ́ lọ́kọ́ lọ́wọ́ fúlú ẹ̀ kàn ẹ́ ìwọ tó ní rárá ìwọ náà ò ní gbà sẹ́wọ̀n náà fẹ́ dọ́dọ̀ mi ó dìgbà tọ́rọ̀ bá tó dé báyìí ìgbà yẹn làlàáfíà ó tó jọba ẹ̀yà fáà nílẹ̀ Yorùbá ẹ lọ fura mo ti sọ láì mọ iye bí àwọn òdodo tí mo sọ ní ẹfín gang up against mi tọ́nà sí tó ń gbé mi ga ìgbéga ló bá dé ibi ẹlẹ́wàdé yìí náà oore ni ibi ẹlẹ́wàdé yìí náà oore ni. àwọn ọmọ pé báyìí ni báwa tó sáré ẹ̀yìn náà mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní wá. ibi oore lẹ́lẹ́wàdé lórí àwọn òdodo ẹ̀yin kan náà lẹ́pẹ̀lẹ̀ Yorùbá yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀yin kan náà lẹ sọ àwọn mùsùlùmí dọ̀tá traditionalist ẹ̀yin kan náà lẹ sọ àwọn kírísítẹ́nì dọ̀tá mùsùlùmí lọ́tà níta ẹ̀yin lẹ àtàkì àwọn traditionalist ẹ̀yin lẹ àtàkì àwọn kírísítẹ́nì ẹ̀yin náà lẹ tó wá pín àwọn mùsùlùmí yẹ́lẹ́yẹ́lẹ́ ntí ń jẹ́ òdodo ọ̀rọ̀ àdéhùn olùwàlẹ̀ ọmọ sá òdodo ọmọ ẹ̀jẹ̀ kọ́dà bí nira bá dé tí a bá ní èèyàn ní àkídà gbogbo tó yọ ṣẹlẹ̀ kò ní ṣèjẹ o ẹni tó ní àkídà òdodo lẹni tó jẹ́ pé gbogbo tó yọ ṣẹlẹ̀ bí ojú ó sínú ẹlẹtìmá kí ni sèyí tẹgbẹ àkìrí bí ewé ojú omi ẹ bá dọdẹ bí lẹni àgbo bẹ́ẹ̀ bọlá ẹ gbẹyàn lẹ́yìn abú lẹni ọba dọdẹ ló ní màláìkà ẹni ọba ṣe tiyín di màláìkà ẹni tí ọba ṣe tiyín kódà ó kírun bí agbájú ẹsìn mọ́lẹ̀ ó di mùnáfíkì
ọ̀dọ̀ ta Ọlọ́run lójú yín àmọ̀túgbà tí èso ọ̀dọ̀ yín lọ́dọ̀ sọ Kùránì ká ẹ̀yin ọba máa dúró èèyàn títì ní ẹ̀yin lẹ́ ń sọ ọmọ dọ̀tá bàbá ẹ̀ ń sọ bàbá dọ̀tá ọmọ lórúkọ ẹ̀sìn ẹ̀ ń yọ pìlìbí ẹ̀ mọ́ ẹ̀ dalẹ̀ Yorùbá débi ẹ̀ dalẹ̀ ẹ̀yin náà lẹ fa ìsìlámù sẹ́yìn ẹ wá ṣetán ẹlẹ́ẹ̀ní pàdé Ọlọ́run bóun lẹ́sẹ̀ pàdé Ọlọ́run dáadáa tẹ́ ẹ bá fẹ́ kíjà yọ parí ẹ sọ fún àwọn tí wọ́n ń dájà alẹ̀ láàrin ilẹ̀ Yorùbá ẹ sọ fún ẹ pé kán yọwọ́ kúrò mẹ́ ẹ ń gbéjà yọ parí kíákíá ẹ̀yin lẹ́ sọ fún ọmọ pé kó sọ fún bàbá ẹ pé kò sí tí ó ṣe níbo jẹ́ pé báyìí náà ṣe sọ fún gbogbo bàbá wa ẹ̀yin lẹ́yìn ẹ̀jẹ̀ ìyàwó fọ́kọ ẹ̀yin lẹ́yìn ẹ̀jẹ̀ ọmọ fún bàbá ẹ̀yin lẹ́yìn ẹ̀jẹ̀ bàbá fọ́mọ the same group of people ẹ̀yin náà lè gbọ́ kiri lẹ́gbẹ́ nìkan lẹ́ni rí tó sì dá mi pé ẹ padà kúrò ń tọ̀ lẹ́ni ìdí lọ́la kí ló dé tá àjẹ́ parí ìjà kí ló dé tá àmọ́ bàbá yìí lọ àbá ọ̀rọ̀ ìsìlámù báyìí ìjà yóò le tó báyìí ẹlẹ́bi ọba ti mẹ̀bí ẹlẹ́bi aláàrẹ ọba ti ṣàforíjì ẹ̀yin náà ni bóò ni màá ṣe bóò lèmi àti ẹ̀já ó ṣe dé tí màá rí ẹni tó tí ò fẹ́ kí n wà láyé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàkàìfà wà á dúkà wà á dà sàn fàásì ẹni ó fẹ́ bá yé mi jẹ́ lótò lẹ́yìn tiẹ̀ ní ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìlànà àti láàkì pé ìwọ Amẹ́ríkà tó lọ wá lẹ́yìn rẹ̀ nítorí ẹ̀dá yìí rẹ̀ àjẹ́ pé kankan náà jọ ní ebi ní yẹ̀yẹ́ Amẹ́ríkà lọ ẹ fi àwọn ilé kéwú méjèèjì tó pọ́pùlà ẹ fi wọ́n lẹ̀ wà láì wọn ò ní jà mọ́ ẹ̀yin yìí náà lè bẹ lẹ́yìn jà wọn ilé kéwú méjèèjì tó ní ọmọ kéwú jù nílẹ̀ Yorùbá tàbí ilé kéwú mẹ́tẹ̀ẹ̀ta tó lọ́mọ kéwú jù nílẹ̀ Yorùbá ẹ̀yin náà lè ń fa àwọn kan mọ́ra bá àwọn kan jà ẹ̀yin ló burú jù nínú ọ̀tá tí Kùránì tọ́ka sí ẹ kọ lẹ́yìn àwọn kan lẹ́nu tọ́ba dọ̀lá tọ́ba sẹ́yìn ẹ̀lú ni wàláhì tẹ́ bá sí lẹ́yìn àwọn ilé kéwú kankan ìjà òní sí òǹkà ní kó parí ìjà ẹ̀yin lẹ́ mẹ́ni rẹ ẹ̀yin lẹ́ mẹ́ni bí ẹ̀yin náà sì ṣe wo báyìí gbogbo yín ṣe rí ẹ wo bọ́lá ṣe ń dájọ́ fún yín níjọ́ ẹ̀ tí ń ṣe ẹ dákun ó di ọ̀nà mélòó lọ́nà fún yín nínú ayé ẹ sọ gbogbo wa dọ̀tá ara wa àìbára wájà báyìí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ Christian ò kí ń bú mùsùlùmí ò kí ń bú traditionalist àjọ máa ń bẹ lálàáfíà ni lakum dinukum waliya din àjọ máa kíra wa tá a bá pàdé ara wa ni ẹ̀yin náà lẹ sọ wá dọ̀tá ara wa ẹ̀yin náà lẹ kọ lẹ́yìn àwọn èèyàn yìí ẹ̀yin náà lẹ tó wá plant ara yín sínú gbogbo tọ́jú uniform ní Nàìjíríà kò síbi tá ẹ plant ara yín sí ẹ̀yin tí same group náà ẹ da gbogbo ẹ̀rú látòkè délẹ̀ ìjà tí ò le tó nǹkan ẹ̀yin lẹ fà yìí ẹ̀yin ni ìjà Israel àti kíni ò ní le tó bá àti láàánú ní le tó báyìí Amẹ́ríkà tó bẹ lẹ́yìn wọn ni tó bẹ lẹ́yìn ẹnìkan ni ẹ wá wò odidi orílẹ̀-èdè méje wọ́n sì bá ìlànà jà wọ́n àti lẹ́yìn ìfilélẹ̀ jòlẹ̀ àrò kọ́lọ́mọdé kan lẹ́yìn ìlànà ìfilélẹ̀ torí yóò mọ jẹ́ ẹ̀kọ́ fáráyé pé kálágbára ọmọ sí agbára mi gbogbo ẹni tó bá wá jáde tó sọ fún yín pé nǹkan ìṣe ọ̀dà ẹ wá jáde ara yín bọ̀ ẹ wá máa fún lóko bú gbogbo ráìtọ̀ tó burú jù láyé ọwọ́ yín ló wà gbogbo kan gbẹ̀yàn lórúkọ ọwọ́ yín ló wà àìbúra wà ẹ̀yin lẹ́dá sílẹ̀ káwọn kékèké ọmọ bú àgbàlagbà ní Islam tẹ́ bá lọ wo orí kọ́mẹ̀ntì mi tí ọmọ mi tó péré lọ́mọ ilé tó bá bú àgbàlagbà báyìí ẹnu yóò sì kàrà ẹ̀yin ni ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n yanjú ara wọn ìjà bí ọ̀tá bọ̀rọ̀ kẹlẹ́ ni wọ́n sọnù ó kà ń kọ́ lọ lójú tọrọ fámìlì ẹ̀ àwọn fámìlì àfa àgbà tí ẹ bára wọn jà wọn bá ti yanjú ọ̀rọ̀ ìtìpẹ́ ẹ̀yin náà lẹ wà lẹ́yìn wọn ẹ̀yin náà ni kò sí fámìlì tí ò sí ẹnìkan tí ò lágídí tẹ́nìkan jẹ́ ń tú wọ́n parí ìjà wọn láàrin ara wọn ẹ̀yin náà lẹ jẹ́ kó parí tí same group náà ni ẹ̀yin náà lẹ dá lẹ Yorùbá bàbá dẹ̀ wíńsì kò sọ kọ́tẹ́ fún wa tán ẹ tó fẹsẹ̀ lórúkọ ní ìdàdí ẹ tó máa fún wa sọ́sẹ̀ kankan lára wa ní kílẹ̀ rí tó wù lára wa ẹ pàdé Ọlọ́run. Sunday Igboho bọ́ọ̀ bá ń bẹ jàǹkárá síbi ara jàǹkárá bọ́ọ̀ bá ń ṣe tó bá ń bẹ ní Jùbẹ̀ nìbàdàn síbi ara àjùbẹ̀ tó bá ń bẹ lórílẹ̀ wọn síbi ara àlẹ̀ wọn ọmọ ìyá mi Sunday Igboho mi ò ní parọ́ tẹ̀ mi ò tẹ́ lánàá ká tó kó ni kó lè Sunday Igboho ò ní ṣubú dànù activism ajìjàgbara ó yàtọ̀ sọ́rọ̀ òṣèlú olóyè Sunday Igboho ó ti wà nínú kíláàsì mi báyìí òṣèlú yàtọ̀ sí activism aláyé máa ń fẹ́ràn ẹni wọ́n bá pa ni aláyé máa ń fẹ́ràn ẹni tí bá ń jà fún mi kódà wọn ní kí àkáyọ tó wọn bàjẹ́ tán yányán ẹ dárúkọ activist méjì Nàìjíríà yìí tó dùkú torí kò wọlé ní Nàìjíríà yìí Nelson Mandela tó dẹ̀wò láfíríkà ẹ̀ máa ń tójú ẹ̀rí kó tó rọ́nà lọ ní South Africa nìyẹn o àmọ́ Nàìjíríà tó ní bí Gani Fáwẹ́hìnmí ṣe gbìyànjú tó oore wo ni wọ́n fi san ẹran Gani Fáwẹ́hìnmí gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ bàbá tó ní skul tó wà ní Èkìtì yìí Táísọ́ Láàrin bó ṣe gbìyànjú tó oore wo ni wọ́n fi san ó dáa kí activism kó wà nínú ẹ̀jẹ̀ èèyàn ẹni tí bá ń jà fún ìlú ọ̀fẹ́ràn rẹ̀ gan kódà wọ́n mú kúrò lórí sàwọn tó sọ di nǹkan míì wọ́n máa pẹ̀lẹ́ àmọ́ ìnira tí bá ń bẹ fún wọn ní bá wọn rí o wọn ní ma bí sẹ́ ń jẹ bí sẹ́ mú o wọn ní ma yé ìgbà ọlọ́pàá gbé wọn ní ma yé ìgbà tó ní pírọ́blẹ̀mù nínú ayé àmọ́ wọ́n fẹ́ràn rẹ̀ méjèèjì náà ló láǹfààní ló dẹ̀ ní disadvantage yóò máa rí ìfẹ́ àwọn èèyàn ẹ̀kejì òun wá lọ́rùn sílùú odidi secondary odidi college ní ìlú sílùú lọ́tọ̀ téèyàn bá darapọ̀ mọ́ olóṣèlú àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ ò ní tó nǹkan àmọ́ yóò rí nǹkan achieve ìwọ̀n gbọ́n ní àlẹ̀ mọ́mọ́ yóò sì rí change díẹ̀ ká àmọ́ tó bá mọ tí ń ṣe tó mọ bí tí ń lọ òun ní ọ̀rẹ́ nìkan yìí olóyè Sunday Igboho wọn mú òwe kan nílẹ̀ Yorùbá wọn ní ẹ má torí wọn lọ ẹ̀dẹ̀ ká bá ẹ̀dẹ̀ jẹ olóyè Sunday Igboho má gbàgbé bí o ti ń bọ̀ má gbàgbé bí o ti ń bọ̀ kí ni Yorùbá lè sẹ́yìn mọ́sàn-án o kì í bá kò ní fi pamọ́ àṣà yóò ti kojú náà jáde tàti ẹnu lóòótọ́ wọn lè máa kàlábùkù lónìí torí kó ti dọ́yẹ̀ gbé òsì àmọ́ níjọ́ tó bá ní díẹ̀ padà yóò rè lórí bí ó fi kọ́ easily ni kárí àwọn tẹ́jọ́ ṣe kárí wọn along ẹjọ́ support ẹni tẹ́ fẹ́ support lójijì mọ́jà ṣe kárí everybody along ẹjọ́ support ẹni tẹ́ fẹ́ support
àìmọ̀ oúnjẹ pati ọ̀lọ́ títí níjọ́ tí o bá sọ oúnjẹ pati máa rí oúnjẹ padà sí o tó oúnjẹ pati bá tán oúnjẹ tọ̀dẹ̀ ó sì sẹ́kù kọ̀lọ́ títí lóúnjẹ pati kọ̀lọ́ títí lóúnjẹ òṣèlú àwọn tí wọ́n ti jọ ń ṣe é bọ̀ láti jọ ìgbà wọn ti di bọ̀ra wọn lójú ìbá nìkan lè ń gbé lọ ní CPC mú ní FCC mú dojúmọ́ Kaduna ìbá bí ẹjọ́ ṣe é bọ̀ ní tí ń jọ òṣèlú nìyẹn olóyè Sunday Igboho àwọn ọmọ rẹ tí wọ́n ń wọ wọ́n ń kí ọ káàbọ̀ sínú òṣèlú ni kọ̀ láriwo lọ gbogbo àwọn tí ń pariwo yẹn ìwọ gbójú kó bẹ́ẹ̀ máa wòran wọ́n ń ṣe baptism fún ọnu ìtẹ̀bọmi lédè àwọn ẹlẹ́sìn Christianity wọ́n ń ṣe baptism kọ káàbọ̀ sínú òṣèlú nù kò sẹ́ni wọ́n tóbi kọjá akẹ́yẹ̀yẹ́ nínú òṣèlú o ò rí tí wọ́n fojú Tinubu yìí tó ní àárọ̀ yìí bọ́ bá rí àìní ìtàn ṣe fún Tinubu ó ní subhanallah òṣèlú àbúrú kútu o ìtì tó ṣèlú nù kò sẹ́ni olóṣèlú ò lè bù kò sẹ́ni olóṣèlú ò lè kàn lábùkù ìwà wọn nù ìwọ náà ti dé fẹ́nu gbàgbé bí o ti bọ̀ fèsì tó tún bẹ wájú rẹ̀ báwọn ọmọ méjèèjì tí wọ́n jábúrò fẹ́mi mọ́ báwọn méjèèjì sọ̀rọ̀ mo bùn wọn ní sùúrù tó pọ̀ mo rí pé inú sì ń bí ọ̀kan bọ́ọ̀ náà bá bínú bẹ́ẹ̀ kó ní ó ṣe jọ Sunday Igboho ṣé Sunday náà máa ń gbà bọ̀rọ̀ ni ebi wọn náà ní tí wọn náà bá àbá Tinubu fà àwọn náà fẹ́ kó mọ̀ páwọn náà ń bẹ àwọn ọmọ yóò kì í sọ́dọ̀ àrẹ olóyè Sunday Igboho pé wọ́n mọ̀ra fà wọ́n mọ̀ra àwọn ọmọ ẹni wọn àwọn irinṣẹ́ tó padà nídìí lọ́jọ́ iwájú ni pé wọ́n mọ̀ra mọ́ bá wọn jà tọ́ bí ẹ bá bú ẹ̀ fà wọ́n mọ̀ra fún wọn ní nǹkan tẹ́nu wọn dùn wọ́n níbi tí wọ́n ti wúlò wàláyé wọ́n níbi wọ́n ti wúlò àwọn méjèèjì ò lè rí bákan náà ẹnìkan ò lè ẹnìkan lè ní àwọn méjèèjì náà ni ó pé padà ara irinṣẹ́ tó nílò ní mo sì ti sọ pé má ju Yorùbá lè san rẹ nù fíàpò ní yọ padà wúlò lọ́jọ́ iwájú ọjọ́ tí ó wúlò la kódà báwọ̀ bá sí láyé máa tó bá fi wúlò àwọn tí ń bọ̀ lẹ́yìn wọ́n sì máa rìkọ́ọ̀dù orúkọ ìpè ìgbìyànjú ẹ̀ olóyè Sunday Igboho pé àwọn ọmọ yìí mọ́ra èmi gan ti gbìyànjú nígbà mo rí pé wọ́n fẹ́ gbà sí mi lẹ́nu ni mo dákẹ́ jẹ́jẹ́ ní ìsìnjẹ́ báwọn jà torí mo mọ̀ pé mi náà wọ́n wúlò fẹ́mi náà jọ kan ó wọ́ ọpọlọ táwọn ọmọ yìí fi ń gbọ́rọ̀ jáde irinṣẹ́ rẹ̀ tààrà ni wọ́n ọmọ ìyá mi funny thinker o mọ̀ ní màá padà sí ibú o ti ń ga oníjàyé wẹ́yìn dákun ṣe sùúrù tàfẹ́ gbọ́n rẹ̀ nítorí tọ́lọ́ ọmọ ìyá mi bàbá aládùn gbogbo ọjọ́ tó lò láyé òní kàn dàmú ẹ̀yin méjèèjì mo bá sọ̀rọ̀ tẹ̀lé fún mi ní respect tó dópin àmọ́ gbọ́dọ̀ àríkà mo rí pé ẹ̀fẹ́ gbọ́ tèmi mọ́ lèmi náà fi gbójú ẹgbẹ́ kan o mo rí pé aládùn sì gbọ́ tèmi àmọ́ funny thinker tọ́jà búrò mi kò ti gbójú ẹgbẹ́ kan kò sí níbi tì mí sí èmi náà ò níbi tì sí ẹ̀yin méjèèjì oníbi tẹ́ ti olóyè Sunday Igboho sí ẹ̀gbọ́n yín ni òun náà níbi tí ó tì í sí ọ̀fà yín mára Yorùbá gbogbo wa lájọ fọwọ́sowọ́pọ̀ lórí ìbílẹ̀ Yorùbá ó ṣe gòkè ibi tẹ́ni ó ti wúlò fún Yorùbá olóyè Sunday ò lè wúlò mẹ́ ibi olóyè Sunday ti lè wúlò èmi ò ti gbọ́dọ̀ wúkọ́ mẹ́ pẹ́pẹ́ ibi ẹni ó ti wúlò èmi ò gbọ́dọ̀ dẹ́tò síbẹ̀ àjọ̀dá ni sẹ́jọ́ ni láàfijọ́ fèsì àwọn tí wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá yìí àwọn tí wọ́n ń jà wá lógun àwọn tí wọ́n ń kó máa wọlé Yorùbá láàfin lè fèsì wọn lódìdí mo ṣàdúrà fẹ́yìn méjèèjì àdúrà yóò gbà kalẹ̀ ẹ̀ ní ṣubú dànù olóyè Sunday Igboho sà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni ọjà ayé pẹ́ má jẹ́ káwọn tí wọn ò mọ ètò òṣèlú ayé má jẹ́ kán dà ẹlẹ́rù fún àwọn ọmọ yìí mọ́ra èmi náà ó tó lẹ́kún gbìyànjú mi láti rí pé àlàáfíà jọba ká parí ẹ̀ kájọ máa rìn kájọ máa lọ wájú kájọ máa wá progress fún ìlú fúnra wa àwọn activists tí wọ́n fẹ̀nu kún olóyè Sunday Igboho kò yí sí àárín wọn ló ti kú o ó ń kàdúkú báyé sí nílò sí ìyẹn olóyè Sunday Igboho wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá òwe ló dìtàn ìtàn ló dòwe wọ́n á ní èso ṣe kókò ẹrù orí ẹ̀ lè sun ṣe olóyè Sunday Igboho tí wọ́n bá rán ejò sí alágbára pé kéjò ọlọ́ọ̀kọ́ bùjẹ alágbára ó sì tọ́jú ejò yóò sọ di pet tí ó tún kọ́lé gíláàsì fún tí wọ́n mọ̀ wá wò bẹ́ẹ̀ pé ejò tí wọ́n rán sí ni olóyè Sunday Igboho tí wọ́n bá rán ejò sálágbára gbà mí yóò sì pa yóò wà bọ́ àwọ̀ rẹ̀ yóò wà fàwọ̀ rẹ̀ yóò fi ṣe bàtà yóò sọ di snake shoe yóò ṣàìṣàn yẹn yóò tún máa wọ́ kọjá lẹ́nu ọ̀nà ẹni tó tọ́ra ejò sí wọ́n máa ń pòwe ilẹ̀ Yorùbá wọ́n á ní èso òsè kókò ẹrù orí ẹ̀ nìṣó ń ṣe kí ni tó ṣẹlẹ̀ ìkookò àtajà ọ̀rẹ́ ni wọ́n kìnìún tàbí ẹkùn kìnìún ló wá fẹ́ kọ́lé ó wá gbogbo wá announce gbogbo ẹranko ní kájà koríko wá fóun tó wọn fi kọ́lé ajá wa lọ bá ìkookò ọ̀rẹ́ mi má jẹ́ wọn fi kú ṣe fàjẹ́ kò sí bó wọn ṣe gbé lọ kìnìún ìfẹ́ rí wọn lójú bó wọn bá sì tún gbé koríko lọ yóò dọ̀ràn ọgbọ́n wo ládàá ìkookò ní ọlọ́jà koríko tiẹ̀ ó tún wá já koríko tèmi lọ́rùn méjèèjì wa á wàá dọ̀ ọ̀rùn dẹ́tò sílé kìnìún tába tí wàá fẹ́ débẹ̀ ó yíra rẹ mọ́nú koríko tiẹ̀ èmi wà tán méjèèjì pọ̀ máa wá gbé bàbá tí wàá déwájú kìnìún máa sọ méjèèjì kalẹ̀ tọ́ bá tiri tí mo sọ kalẹ̀ kọ́ bẹ́ẹ̀ dànù kíá tọ́ bá béèrè pé kí lọ wá débẹ̀ máa sọ pé ọbẹ̀ mi náà já koríko wá ní mi mọ̀ kó ti yíra rẹ mọ́ kó ìbọn náà ti já tiẹ̀ tó bí ọbẹ̀ múlẹ̀ dé ọgbọ́n tá a dànù o àmọ́ ọ̀gbọ́dọ̀ mìíràn tọ́ bá ń bẹ lórí mi o ní abá déwájú kìnìún nígbà wọn déwájú kìnìún búramúramù ẹrù bá ajá ti bẹ nínú koríko lọ́ba mi ara jìgì kìnìún bá sọ fún kòkò pé ìkòkò èsùn sí ẹni iwájú mi ló ti ń ṣèkì ẹrù ìkòkò ní olówó mi èso òsè mi o ẹrù tí ń bẹ lórí mi lè sún ṣe o òun lè sún ṣe olóyè Sunday Igboho èso ní ṣe ọ èso ní ṣe ẹrù orí rẹ.